Koiki Media bringing the work closer to your doorstep. Káàárọ̀ gbogbo olólùfẹ́ Koiki Media. Èní ní on the 26 oṣù keje ọdún yà 2024. Àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A wá sí oko bí a ti máa ń mú wá sí etí ìgbọ̀nyín. A wá ya àgbàdo ní àárọ̀ yìí ni. Àgbàdo lè tí a tún rí ya òní tí ẹ̀ ń wò lé ojú àwòrán yìí tí ẹ ti rí nsìn. Òní yẹn lóko ní èní ní ọjọ́ Jímọ̀ tí olóyìnbó ń pè ní Friday on the 26. Ẹ ti rí pé ń ṣe